dákẹ́ mi tó dé yẹn so jẹ́ ń wọlé kí correct yẹn tó bá sọ pé hero ni àwọn tó sọ yẹn bí ọdẹ ní bọ̀dá àwọn ọkù ni wọ́n bó bá ṣe pé wọ́n fine so a fẹ́ kó mọ̀ pé gbogbo nǹkan tó sọ yẹn Ṣàngó Ọya Ọ̀ṣun gbogbo bó bá ṣe lè pè tó bá lè pè ìṣẹ̀ṣe wa ni wọ́n ká bọ Ògún ká bọ Ọya ká gbẹ́bọ ká ṣòro ká ṣeégún àṣà àti ṣe wa ni kò sí ibi tó fẹ́ yí sí kò dẹ̀ sí ibi tó fẹ́ sàpamọ́ sí wá dákẹ́ gbọ́ ẹnu ẹ̀ náà kò sí ibi tó fẹ́ yí sí ṣogẹ́ẹ̀tì kò sí bó ẹ ṣe lè kórìíra ètò àṣà àti ìṣe ti wa ni bó ṣe ń ṣe nílẹ̀ wa ni ká gbẹ́bọ ká gbòòrò ká ṣeégún ká ṣọdún oṣù ká ṣe gbogbo nǹkan àṣà àti ìṣe wa ni sórí ẹ̀yin tẹ́jọ́ ọmọ Sudan tẹ́jọ́ ọmọ Fúlàní tẹ́ ti pẹ́ bíyá ní Ìwó àbẹ́ ti pẹ́ ní ìlú kan nílẹ̀ Yorùbá wa yẹn tẹ́ máa ń wà tàwa fẹnu yín wàárọ̀ báyẹnyẹnyẹnyẹn kí lá ní kẹ́ ṣe kò sẹ́ni tó ń bẹ̀yìn tẹ́ kì í ṣe ọmọ Yorùbá sọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá wa là ń bá sọ̀rọ̀ so tó bá wá bí ìbá nǹkan tá à ń sọ ń bí ni pé à ń sọ nípa Islam tó bá fẹ́ sọ nípa Islam sọ ń bí bọ̀ tó bá fẹ́ sọ ìtumọ̀ àṣà àti ṣe fáwa ń bí àwa kọ́ ló máa sọ fún ilé yín ló ti máa lọ kọ̀rẹ́ẹ̀tì wọn àbàbá mi ò mọ mo ti máa ṣàtìṣe Yorùbá o lọ sọ fún wọn lé yín àwa ti mọ̀ ń bí báyìí àwọn tẹ kó lẹ́rù ọpọlọ làwa fẹ́ là lóye ń bí báyìí ṣògẹ́ẹ̀tì tó bá fẹ́ bá a dá sétò tá à ń ṣe ń bí nípa Islam là ń sọ mí báyìí bí Muhammadu ṣe kákò òun bí Muhammadu ṣe bókù sùn bí wọ́n ṣe lè jẹ èèyàn nínú Islam bí bàbá ṣe lè fẹ́ ọmọ ẹ̀ nínú Islam gbogbo àwọn nǹkan táwọn à ń ṣe ń bí báyìí nìyí àṣà àti ṣe wa kò wọlé ìfẹ́ sọ fún wa eléyìí ṣẹ̀ṣẹ̀ àti ṣe wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé nínú Lárúbáwá àti Yorùbá ta ló kọ́kọ́ dé olóòmọ̀ ìwọ tó mọ̀ yẹn ló wá fẹ́ sọ fún wa pé ẹ ká bọ eégún kò ń ṣàṣà wa ká bọ Ọ̀ṣun kò ń ṣàṣà wa kó ló gbá lẹ́nu ẹ̀ tá a bá pọ́n yín lé kò ń ṣe pá àmọ́ pá pọ́n yín lé bọ̀kẹ́ máa wá tàwa máa bá wa sọ wípé ẹ̀tọ́ yín lẹ̀ ń sọ yẹn ẹ dá padà àṣà àti ṣe wa ní ká ṣòro ká gbẹ́bọ gbogbo abọ Ògún ni o Ṣàngó ni o àṣà àti ṣe wa ni ìwọ tí ò bá tẹ́ lọ́rùn tó jọmọ Sudan ọmọ Niger ọmọ Yemen ẹ kó ẹrù yín kẹ́ kó sì lọ sòtẹ́ bá fẹ́ bá wa sọ̀rọ̀ wọ́n ti pọ́n yín létó ọ̀rọ̀ Islam là ń sọ ń bíbá Àkànbí ẹ̀ lè take over tó bá wá ti lè sọ̀rọ̀ Islam ẹ̀yin tẹ́ wá kẹfọ́ sọ̀rọ̀ díẹ̀ sọ mọ́ wà káàbá ọmọ yìí jì mí tó fi ọmọ ọdún ẹ̀yin tẹ́ mélòó gba ni ayé ẹ tó lọ́mọ bá ti lọ Yorùbá wé ẹ bá fẹ́ láwàní kó sì lọ tẹ́ bá ti lọ wé láwàní ẹ̀yin tẹ́ ń wèrè pe ẹ máa claim age ok ọjà ti bó ti bọ́lẹ̀ adarada. ìwọ tó ń pe Ṣẹ̀gó ní bọ̀dá ẹ ọmọ ọdún tí Ṣẹ̀gó fi ju bàbá ńlá bàbá ẹ lọ. enough àwọn ẹni tó bá dárúkọ Aisha wọn ní ọ̀bẹ́ni tó àwọn ní ọjà làákàyà látàlá ní ọ wọn ní ẹni wọ́n ìyáláyà wa Aisha olórí burúkú tí Muhammadu fàájì ẹ̀yà tí ò bímọ wọn máa sọ pé ìyáláyà àwọn àmọ́ tó bá ti di Ògún ni wọn ní bọ̀dá wa ni Ṣàngó bọ̀dá wa ni wọn ò dẹ̀ mọ̀ pé ó wà nù Quran níbi tí Allah fún ara ẹ̀ tó ń forí balẹ̀ fún tó ṣe ń fi Ọbàtálá búra ó wà nù Quran ni Allah ti wẹ́ pé kò tó bàtà ẹsẹ̀ mi òun lẹ́ ń forí balẹ̀ fún òun lẹ́ ń sìn ẹ̀yin ọmọ ọ̀dẹ̀ kí Mr. Ọláyà yẹn ọ̀pọ̀lọpọ̀ gbóhùn sókè. ms ẹjọ ẹ má bínú sá èmi rí i pé ẹ tí mo fẹ́ sọ ẹjọ náà sá nìyẹn so ẹjọ sá ẹ má bínú sá èmi rí i pé bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe máa ń ṣe bóyá orí tó máa ń gbámọ́lẹ̀ máa ń jẹ́ kí ọpọlọ ẹ sá káàkiri ni òun ni òun jẹ́ kọ̀rọ̀ wọn yé wọn gbà mí torí kò pọ̀sibù kan tó bọ́ yẹn wà mo ti lọ wo fọ́tò àgbàlagbà ni wọ́n àwọn sọ wípé àwọn ò mọ̀ ṣé àwọn ò ka sórí ìdè bẹ́ẹ̀ rí pé ìṣẹ̀ṣe ti wà kó tó di pọ́n máa láwọ̀ àbọ̀ mẹ́yọ ọdún tá láwọ̀ wà lórí ilẹ̀ àlàyé ọmọ ọdún tí ìṣẹ̀ṣe ti wà eléyìí tó jẹ́ kiri yóò gan ju mùsùlùmí ọjọ́ orí kiri yóò gan ju ti mùsùlùmí lọ. ẹ̀yin ará comment section ẹ ti lé gbogbo àwọn àfáà lọ báyìí sí aláfẹ́ ká máa bá sọ̀rọ̀. àwọn muslim náà wà níbí Dr. àṣẹ àgbáyé yẹn àwọn eléyìí ò sẹ̀ máa jọyìn wa wọ́n kẹ́ máa kó fáírọ̀sì bò wá ni. àwọn wo ṣẹ́rí ìgbà míì téèyàn bá pẹ́sẹ́ǹt àwọn pípù yìí àwọn èèyàn máa wò pé èèyàn mọ nǹkan téèyàn sọ àwọn àfáà méjèèjì tán wà yẹn wọn ṣe máa wá bí wọn ṣe wá bí báyìí ni tó bọ́ ṣe wọlé yẹn téèyàn ò bá tẹ́ wọn lọ́rùn kéèyàn gbàbò mí wọlé sí wọn lára ẹ lè understand but ẹ máa ń wò pé wọ́n ṣe wọlé yẹn kéèyàn ọ̀tí wọn lẹ́sẹ̀kẹsẹ̀ kò make sense èèyàn téèyàn ń bá wọn sọ̀rọ̀ mi báyìí kò sí pé èèyàn gọ̀ àbí èèyàn mọ nǹkan téèyàn ń sọ but ẹ máa ti ń wá emotional jù kò dẹ̀ kó rí báyẹn
so kó ti gbogbo ayé làwọn máa kó lè bò bá wọ́n dáadáa gbogbo yín iṣẹ́ owó tẹ ìgbà lẹ́ ń ṣe ẹni òfò ní gbogbo bẹ́ẹ̀ sì ṣe ń àfa àfíìsì àgbàlagbà ní ẹ farabalẹ̀. ọmọ Yorùbá ẹni tẹ́ ẹ̀ níran kì í ṣàgbàlagbà àkànbí tó ta lè pínlẹ̀ Yorùbá tí ló àkànbí ẹni sùúrù kò kì í ṣàgbàlagbà ṣe rí àwọn kan yẹn tẹ máa ń sọ lẹ máa fi ń fún wọn lọ máa ń abọ́lẹ̀ tán ló di ẹ̀mú kó ṣì lọ́jà rí tẹ bá ti ń pè wọ́n lágbàlagbà ló máa ń jẹ́ kí orí wọn máa wú ọmọ kékeré ni wọ́n tó bá ti lọ kọ́ ẹ̀gẹ́ sáṣọ tó ti wí aṣọ òfò sórí yẹn wọn ìṣàgbàlagbà wèrè ó ni wọ́n ọmọ ọdún mélòó ni aṣọ òwèrè tó ń wé sórí ilẹ̀ fi ń rò bẹ́ẹ̀ náà táwọn náà bá ń wọṣẹ́ tó wọn á ní ọmọ ọdún mélòó ni wèrè wọn. àbí tí bẹ́ẹ̀ náà bí mo wà yìí ti bá kó ẹ̀jẹ̀ ságbádá tí mo kó tí mo fi fìlà sí tí mo wá bàtà kan sí tí mo wá ara dárúgbọ̀n sí fẹ́rẹ́fẹ́ tí mo lọ ṣe níbi white ṣẹ́gẹ̀t tí mo fi tẹ́dì sí àgbà ti dé nìyẹn yá ṣéwù làwọn èèyàn máa Yáṣéwù ni Yáṣéwù káwọn náà máa wá gbádá lójoojúmọ́ kàwé láwá ọmọ kékeré ni kí ni wọ́n rádaràda yẹn àmọ́ àwọn ó dẹ̀ akérò tọrọ jẹ pariwo. wọ́n fẹ́ fi kékeré bàlù jẹ́. Ọbaṣọlá jẹ́ ká ka bí wọ́n ṣe lè jẹyàn jàre nínú Islam ẹ ṣe ẹbí tó lọ. so mo bọ omi ṣe wà ṣé mùsùlùmí ni yín? ẹ jẹ́ bẹ́ẹ̀. kí lẹ rí. mo ṣe mùsùlùmí o. òkè ìṣẹ́jú kan ká gbọ́ nǹkan tó fẹ́ bá wa sọ. mùsùlùmí lálẹ́ yìí. mùsùlùmí kẹ ifo ò ní jẹ́. ṣé ẹ ṣe mùsùlùmí rí ni. mi ò ṣe rí o ìdí ìṣẹ̀ṣe lọ bí wa sí o. ààrẹ máa dé olóyè kó máa wọ ẹ̀yìn sínú Islam lálẹ́ àbọ̀fàsọlá Ọbaṣọlá ẹ̀ bá wa wọ ẹ̀yà wa yìí sínú Islam lálẹ́. ẹ̀sìn àwọn apààyàn ẹ̀sìn àwọn ajẹyàn. ms àwọn mùsùlùmí yẹn ti wọ ẹ̀yàn sínú Islam tipẹ́ o. ẹṣẹ ǹjẹ́ mọ̀ pé wọ́n máa ń ṣàrẹ́njí báyìí wọ́n á lọ wéyàn kan owó náà tó bá wéyàn sí Islam lẹ́nìí owó náà fi wẹ̀ sí àlàyé tó bá gbà Islam á máa fún 10,000 naira ṣé bí nípa èlò ìgbà tó bá gbà Islam báyìí máa fún 50,000 àwọn yẹn kí ló dé wá jẹ ìyá jẹ wẹ̀ wọ́n á wẹ̀ sí Islam gbowó wọn wáyé ti gbowó wọn ìyá jẹ ra yín mú sí wọn káyà ká ńlẹ̀ ní tiẹ̀ ẹ mọ̀ pé àwọn olóṣèlú tó máa sọ pé tó bá dìbò fún mi máa fún yín bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Islam ń sìn tó bá gbowó wá ẹ̀yin èèyàn ẹ gba owó wọn o àwọn jizya tó ti gbà lọ́wọ́ àwọn bàbá wa òun ni o tó bá gbowó wá pé a máa fún ẹ lówó tó bá gba mùsùlùmí ẹ gba owó wọn o mo ṣe rá àwọn kan sìn mi ṣe ó yẹ kí n ti gbé fọ́nrán yẹn síta wọn náà wọn fẹ́ lọ sọ́dọ̀ mọ́mì mi àti dájì mi wọn fẹ́ lọ bẹ̀ àkànbí wọn bí ẹ ṣe rí fídíò yẹn wọn náà fẹ́ lọ fún wọn lówó wọn ní bó jẹ́ káwọn mùsùlùmí káwọn dáwó àwọn mùsùlùmí ti fẹ́ dáwó báyìí wọ́n fẹ́ wá àwọn òbí mi lọ nítorí pé èmi ni mo wà ní UK èmi ni mò ń fìdí wọn pé nǹkan tó fà á nìyẹn ni wọ́n fi lè bá mi sọ̀rọ̀ pé bọ̀ nísìn àwọn máa fáwọn mùsùlùmí àwọn máa fáwọn òbí mi lówó táwọn bá ti fún wọn lówó wọ́n á lè bá mi sọ̀rọ̀ pé kí n stop so wọ́n ti fẹ́ lọ fún wọn lówó àwọn mùsùlùmí wọ́n ń fowó ṣe o wọ́n á lọ gbówó yẹn nílẹ̀ lárúbáwá ẹ kówó wá o so Mr. Classic ẹ gbóhùn sókè. ẹ kálẹ́ o mùsùlùmí lèmi o. muslim ní abẹ́ mu wa ṣeré. Muslim ni wọ́n. kí làlá ń wò tí Muhammadu fi jẹ májèlé. ìbéèrè yẹn ò yé mi o. sẹ́yìn ọmọ kí májèlé ló pa Muhammadu ni. wọ́n ṣe májèlé ló pa Muhammad náà àsìkò ẹ̀ tó ni. májèlé ló pa sí ká fún yín lẹ́rìí ni. ikú oró lànà bí kú. ẹ ṣáwó ẹ̀rí yín. ms ẹ bá wa gbébi tí Muhammadu ti jẹ májèlé ní kàyíbà yẹn wa. ọyẹ bá wa kà. The Prophet sallallahu in his ailment in which he died used to say, "O Aisha, I still feel the pain caused by the food I ate at Khaybar, and at this time I feel as if my altar is being cut from that poison." Muhammadu já poró gbogbo fún ẹ ló já putuputu. ṣé wọn kọ síbẹ̀ kò rí májèlé yẹn ló pa yẹn. sẹ́yìn ò gbọ́ nǹkan tẹ ká ó ní nǹkan tóun jẹ ní kàyíbà òun fìlì pé gbogbo fún òun ti já putuputu láì fi sísọ́ọ̀sì gé.
All right, sir. How many years after ni ó sọ ilé? How many years after tó jẹ májèlé yẹn ló sọ ilé? how many years ni májèlé yẹn pa o. Ó náà mú ẹ mọ̀ pé ẹ̀yin lè claim, ẹ̀yin lè make claim báyìí sìn, claim lè make and tẹ́ bá dẹ̀ make claim nìyí, ó yẹ kẹ́ ní evidence tẹ́ fi ẹ̀yin máa lẹ back béèrè up ẹ̀rí mo claim ti yẹn. fún yín lẹ́rìí ikú tó pàdán bí Now, gbogbo ok kí ló já fún Muhammadu Sherry, cut my hour kí ló ta já ní ìfọn ilẹ̀ Muhammadu Lárúbáwá. kùtùkùtù. No, normal ikú ló pa now. no ó sọ Ikú mi náà báyìí ó ni kò ń lóun ṣe ti ó poison lóun fi mi ilé. pé gbogbo òfin òun ti rẹ I used to feel. Ẹ wò pé yín gbogbo wọ̀nyẹn òfin ẹ dáadáa. ti I gé used to feel. Mo máa ń rí. irọ́ kì í ṣe I used to I still feel like I still feel ṣe Yeah, ṣe nǹkan tó wà ń bẹ̀ bẹ́ẹ̀ ibi ni. àtijọ́ tó ti jẹ májèlé yẹn ni kò ti gbádùn gbogbo kùrìsíyù gbogbo líláfíù gbogbo kùránì ló kà kò lọ àmọ́ téèyàn kan bá ṣe kíní kan bí ẹ̀yin àfáà máa ní ààrẹ lọ́ka kúrò aláwù lọ́ka iná àti iná lọ́ka kíní kan gbogbo ẹ̀ ní Muhammadu ká kíní yẹn ò ṣé lọ ètò ìṣiṣẹ́ ó ń Kíní rẹ́ àbí? ìfun ẹ̀ díẹ̀díẹ̀ ó ń rẹ́ Ṣé ní ìfun àwọn ẹ̀ díẹ̀díẹ̀ ṣé ní àwọn evidence yẹn náà lọ́wọ́ sà? àníṣe evidence Gbogbo kí ẹ̀ náà ló làlá ń kà. wo ms ẹni sùúrù kí làlá ń wò tí Muhammadu fi jẹ májèlé tó bí pé gbogbo òfin Muhammadu wá já kùtùkùtù. No, ìfẹ́ ò já kùtùkùtù. Tó yẹ kó bóyá májèlé ló pa ní ẹsẹ̀kẹsẹ̀ tí wọ́n tí ti bóun náà lẹ ti kà ń lé bí wọ. tí bóun Ibi lájọ tó ti kà jẹ ń bí májèlé báyìí tó wà mo lójú bọ̀ bọ́ọ̀dù mo bọ̀ tẹ́nibọ̀dì ń ó rí máa yé wa ń sìn ẹ jọ ẹ fún wa ní evidence ibi tó ti lọ jẹ májèlé yẹn káàkà ẹ káalẹ́ sà káwá àwọn tí wọ́n kú ẹ̀hẹ́n. níbẹ̀. Táyé kó májèlé ló pa Muhammadu lóòótọ́. ẹ káalẹ́ sà ẹ̀ka lẹ ní sùúrù ẹnìkan ń sọ̀rọ̀ lọ́wọ́. Ayatollah mo jẹ kí ní yín sùúrù ẹ má bínú. Ibi tó ti jẹ májèlé yẹn kí gangan làlá ń tí wò ó máa tó yẹn fi fi jẹ fọ́. májèlé. Ẹ mọ̀ claim yín ti di méjì báyìí sìn ẹ ti ń ó dà release pé ẹyọ kan. get question that can be béèrè in the first place Bẹ́ẹ̀ ni kí bẹ́ẹ̀ ni. ni Allah ń wò tó fi tí jẹ ò fi ta lólobó. májèlé that is the question gangan tí Àkànbí ń béèrè lọ́wọ́ yín ṣe understand yẹn pé tẹ bá rántí nígbà kan ní àwọn kan fẹ́ pa bàbá wa Ọbásanjọ́ wọ́n ti fi nǹkan sínú tíì bó dẹ̀ ṣe gbé tí wọ́n gbé tíì yẹn fún báyìí Ara ife fún. yẹn kọ́ọ̀pù yẹn ó dẹ̀ ṣe kí ni ó yọ̀ǹdì ṣe understand kẹ́ ẹ lè mọ̀ ilẹ̀ Yorùbá làwọn agbára yẹn wà so Alright. tó bá yẹ pé bí Muhammadu bá ṣe gbé májèlé fún ẹran tó ní májèlé yẹn tó bá yẹ pé Allah lágbára ó jẹ́ kí Jubril ti wá pé ìwọ òjíṣẹ́ Allah má ṣe jẹ ẹran tí wọ́n gbé wá yẹn o má ṣe ẹ ṣáà máa ń wo fíìmù Abidjan wọ́n ń gbé kinní kan bọ̀ lọ́la o má gbà á o má gbà á o má gbà á o a kàn lọ ni ṣe understand so ó yẹ kán ti notify Muhammad wípé Muhammadu òjíṣẹ́ Allah má ṣe jẹ ẹran yẹn o má ṣe jẹ ẹran yẹn o má ṣe jẹ ẹran yẹn o a kàn lọ ni Muhammadu akàn ni ẹran yẹn ó yá ẹ dá padà ìyá ìwọ tó gbẹran ìwà ó yá kọ́kọ́ jẹ ń bẹ ṣe understand so bó yẹ kí gbogbo kíní yẹn bó ṣe lọ nìyẹn ẹ wá ṣàlàyé fún wa kí ni Allah ń wò tí Muhammadu fi jẹ májèlé ẹ ṣe. Àkọ́kọ́ náà Quran jẹ́ kó yé wa pé àwọn òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala ipò nù wọn a máa fi ṣọ́ ẹ̀ṣọ́ ọ̀hún sọ. Allah ti mọ̀ pé májèlé tí ìwọ tí wọ́n lè fẹ́ sí inú ẹran tí Prophet Muhammad sallam fẹ́ jẹ yẹn wípé kò ní pa á. So kí yẹn náà tún máa jẹ́ pé bóyá àwọn tí wọ́n fẹ́ testify pé òkè ń gbà yẹn ṣé prophet ní lóòótọ́ àti lódodo ṣé lóòótọ́ ni pé tó bá jẹ kíní yẹn ńkọ́ tó bá kú prophet kọ́ nìyẹn tó bá jẹ́ tó bá survive ìpè prophet ní so ẹ̀kọ́ tí ó wà ń bẹ nìyẹn. So tó bá jẹ́ pé bóyá tí mo sọ yẹn ó yàtọ̀ sí tí ẹ̀yin mọ̀ pé bóyá ó jẹ́ nítorí ẹ̀. ẹ fún wa lẹ́rìí pé Allah ti mọ̀ pé Muhammadu bá jẹ májèlé yẹn kò ní kú sẹ́lẹ̀rì rẹ̀. No ṣẹ̀bẹ́yìn lè fún mi pé kí làlá ń wò. Èmi mo béèrè lọ́wọ́ yín pé kí làlá ń wò tí Muhammadu fi jẹ májèlé. ẹ bá mi gbé ibi tí ó ti jẹ májèlé yẹn gangan wá yàtọ̀ síbi tẹ́ gbé wá. Wọ́n máa bá yín gbé wá ms bá wa gbé ibi tó ti lọ ṣe mọ̀ pé ibi tó ti jẹ májèlé yẹn gan ọmọbìnrin tó fún Muhammadu májèlé jẹ yẹn Muhammadu ṣe kà fáwọn pẹrẹntì obìnrin yẹn. ẹ ṣáà ní a máa débẹ̀ nù. ṣe mọ̀ kó dẹ́mi àwọn òbí ẹni yẹn légbodò ó dẹ̀ tún bá a sùn lálẹ́ ọjọ́ yẹn ẹ̀pẹ́ ní ibi lànà bí ẹni àìjírí ẹni àìjíkò ni. a ti mọ tẹ̀yìn kulẹ̀ máa ń ṣe ń bíbà a máa débẹ̀ yẹn náà. gbogbo ẹ̀ náà la máa gbé ọyẹ ẹ̀ka wọn ti gbé wá.
òun kọ́ náà gbé wá. prophet in this okay. ms ẹ gbé ibi tó ti jẹ májèlé gangan wá. tí ó ṣe tó ti jẹ́ gangan. ẹ̀mí tó ti lọ fíṣítì wọn ní Kàyíbà tí kú ti pa. ok mò ń bọ̀ ó dà pé. ibi tó ti kó coronavirus. ibi tí wọ́n ti fún ní májèlé yẹn gangan. ibi tó ti gbọ́jọ́. bọ̀sí mo tẹ̀ ní nǹkan tí mo fẹ́ sọ olówó èkó dà olówó èkó ń bọ̀ ó dà bá àwọn èèyàn béèrè pé olówó èkó dà. bóyá wọn ní kọ́ ni èmi náà ti wò wọ́n mi rí wọn. ọ̀hún sí sálẹ̀ so mò ń bọ̀ kí sáré bá yẹn wo àdìtì yẹn bọ̀ tẹ́ mo kàn máa ń wo ìgbà mi èyẹ kéèyàn máa wo comment section yìí o mo kàn rẹ́ni látàárọ̀. àwọn ti bú mi látàárọ̀ ọ̀rẹ́ èèyàn kan sọ comment section pé apá ẹran yẹn sọ̀rọ̀ ó sọ pé má jẹ mí. ẹ má dá sí comment section wọ́n ti bú mi látàárọ̀ ọwọ́ tí wọ́n. ms baba ṣé kò sẹ́rìí pé apá ẹran yẹn sọ̀rọ̀ ni. bó lẹ ti fẹ́ rí tí wàá pẹ́ ni tó sọ bẹ́ẹ̀ gọ́ ẹran tó ti pa nípa ti payọ́ sọ̀rọ̀. ẹ má bínú Jìbìrìlù ráàyè wá láti wá sọ fún yín kí wọ́n lé ní májèlé bọ̀ nígbà tí wọ́n lé májèlé tán lápá ẹran ṣẹ̀ṣẹ̀ wá sọ̀rọ̀ so ó make sense lédi ti yín náà. ṣé ẹjọ ṣé ìròrí àwọn ọmọ ènìyàn láfi máa rorí pé bóyá bí ìjẹ́ òjíṣẹ́ àwọn prophet Ọlọ́run bó ṣe rí ni. tẹ̀yìn ò sọ fún yín wípé ẹni sùúrù ẹni tí àyà wa bá tó fi gbàyàwó ọmọ rẹ̀ tí àyà sọ fún pé o lẹ́tọ̀ọ́ láti gbàyàwó ọmọ rẹ̀ yẹn o àyà wa bá kò ń ṣe ìyàwó ọmọ ẹ farabalẹ̀ ẹ jẹ́ kí mi dé lẹ́jàre point of correction kì í ṣe ìyàwó ọmọ rẹ̀ ìyàwó táwa ni so ẹni tó láǹfààní ẹ farabalẹ̀ jàre ẹni tó láǹfààní láti gbàyàwó ọmọ rẹ̀ táyà Kùránì sí wà bá tó sì kọ́ fáwọn rẹ̀ fún ẹ farabalẹ̀ tí n bá délé tán kẹ́yìn ṣẹ̀ṣẹ̀ wàá máa sọ̀rọ̀ tiyín so àyà wa bá ẹ farabalẹ̀ jàre so ẹni tó gbàyàwó ọmọ rẹ̀ táyà wa bá tí ó dẹ̀ sí nǹkan kan so tí Al-Kùránì aláàní òun fojú òun farabalẹ̀ òun sọ that is number first látara ìyàwó tí wọ́n gbà yìí náà kò jẹ́ àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ ànábì Muhammad dáadáa ìgàgádé ó sọ fún wa pé kí wọ́n má lè wá síbẹ̀ dàbí aláràmọ̀ so gbogbo bẹ̀ yẹn náà Allah ó ń sọ o bọ̀ nígbà tí wọ́n á fún bọ̀bọ̀ ní poison jẹ dán májèlé jẹ Allah ò rí nígbà náà Jìbìrìlù ọ̀dẹ̀ wá bọ̀ apá ẹran ló wá ní àwọn jẹ mí wọ́n ti lé mi níwọ̀ àwọn dìdìrìn. ọ̀nà a máa ń pè kọ́kọ́ ní ọ̀jíṣà nínú. mo fẹ́ kẹ́ ẹ mọ Àkànbí ẹni tí ẹ̀ ń bá sọ̀rọ̀ yìí tẹ́ bá ń gbọ́ Mercy òun lẹni tẹ́ ń bá sọ̀rọ̀ yìí tẹ́ bá mú bí a tún sọ pé ibi yìí tẹ́ bá mú bí a sọ pé ó ṣàfẹ́ dìfẹ́ǹdì ilẹ̀ bàbá ilẹ̀ Lárúbáwá. kábà tí gbọ́ fẹ́ mọ dọ́pọ̀lọ́ wa ró àdúrọ̀pẹ̀ ni ọyẹ bá wa ka lókùn ọmọdé ti jẹ májèlé. àkọ́ ikú bóyá tán bá mú èèyàn bẹ́yàn nǹkan là ń bá lọ àwọn náà ń chípin ní tó wọ́n látẹ̀kọ́ akọ̀ráyè mú kí ní bàbá ẹ kalẹ̀. òótọ́ lẹ́mẹ̀s bàbá sọ ẹ kalẹ̀ òótọ́ ni wọ́n sọ. ẹ̀ka ẹ má bọ̀ jà látàrọ̀ ọ̀rọ̀ báyìí ṣé mi mò ń lọ káàkiri akọ̀ráyè kalẹ̀. wọ́n má ti sọ nǹkan ẹyọ kan tá a bá ti fẹ́ lọ ń bẹ̀ wọ́n máa tún mú mi wá igán ti lè rojọ́jú ẹ̀ka ikra. Okay. When Khaybar was conquered, a roasted poisoned sheep was presented to the Prophet ﷺ as a gift by the Jews. The Prophet ordered, "Let all the Jews who have been here be assembled before me." The Jews were collected, and the Prophet ﷺ said to them, "I am going to ask you a question. Will you tell the truth?" They said yes. The Prophet asked, "Who is your father?" They replied, "So and so." He said, "You have told a lie. Your father is so and so." They said, "You are right." He said, "Will you now tell me the truth if I ask you about something?" They replied, "Yes, O Abul Qasim. And if we should tell a lie, you can realize our lie, as you have done regarding our father." On that, he asked, "Who are the people of the hellfire?" They said, "We shall remain in the hellfire
for a short period, and after that, you will replace us. The Prophet ﷺ said, you may be caused, and by Allah, we shall never replace you. Motika kan bí ọlọ́ba. láyé fún wa. Kò ń ṣe tí à ń sọ náà gbé wá fún wa yìí náà. Ṣẹ́yìn náà orí tí mo kà ms ní kò àkọ́. ṣe bí tó ti jẹ májèlé lẹ gbé wá yìí. When Kaiba was conquered, a roasted poisoned sheep was presented to the prophet. Nígbà tí wọ́n lọ jà wọ́n lógun tí wọ́n ṣẹ́gun Kaiba, wọ́n gbé ẹran tí májèlé tó ti lé ní wọ, wọ́n gbé wá fún òjíṣẹ́ Allah. Ó dẹ̀ jẹ́ the main story inú sírọ̀ ló wà. Bí a kì í bá wọn gbé sírọ̀ yẹn wá, tó rẹ́ni máa dribble wa ni. Everybody Ṣé mo tún dribble ní báyìí pẹ̀lú ẹni sùúrù everybody ló mọ̀. Àkànbí question tí wọ́n béèrè ẹni sùúrù Àkànbí question tí afa yìí béèrè ni wípé níbo ni ó ti jẹ májèlé iná ni wọ́n dẹ̀ ti gbé wá wípé wọ́n ibi báyìí ló ti jẹ májèlé yẹn Akùnrin iṣẹ́ ti rí báyìí ṣiṣẹ́ rí káwọn náà dribble wa báyìí. eléyìí tẹ́ ti wà ń bẹ̀ Akùnrin iṣẹ́ rí tẹ́lẹ̀. káwọn náà dribble wa báyìí. In tí Àkànbí ọlọ́ba sọ ibi tó ti jẹ májèlé náà in tí lélẹ́yìn Àkànbí náà. ọlọ́ba sọ ni pé kán gbé kinní ní Khaibar wá níbi tí wúmà yẹn ẹ pé wọ́n tún sọ pé wúmà yẹn tó ti fún ní wọ́n ṣé ẹ tí kà débi tí ṣé ẹ tí kà débi tó ti. ṣé bẹ́ẹ̀ ni náà ṣàgbọ́n tí mo kàn sí because you guys will be like gaslight. What are you guys doing now? ẹ tí kà débi ẹ ní sùúrù ṣé ẹ tí kà débi tó ti béèrè pé he asked the woman, have you poisoned this sheep? And they said yes. Ṣé gbogbo tí mo kà mí báyìí ṣé mo kà débẹ̀ létí tí yín tẹ́yìn gangan gbọ́ fúnra yín báyìí nínú tó gbé wá fún mi. Ṣé bó ibẹ̀ náà ló wà náà ibẹ̀ náà ló wà. Ṣé níbi tí mo kà dé mo sọ fún yín yẹn kí ló tẹ́ wá ń ṣe báyà kúrà yé. ẹ bá sọ pé tó bá yín gbé yòókù wá ní. Ṣé báwo ló yẹ kán gbé wá ńgbà tí mo ti kà débẹ̀. Jẹ́ kí ni ìṣóṣò dáadáa. ms bàbá screenshot kò sóòtàn délẹ̀délẹ̀. Messi ni kíní kò ń gaslight ewu lẹ́yìn ṣe. ẹ bá sọ fún wọn pé kán bá yín screenshot yòókù ní. Ó yá ẹ̀ka kán bá mi screenshot èyí tó kù. ẹ̀ka. Baseless claim tẹ́ kàn máa make. Ó ní Jews brought a poisoned cooked sheep for the prophet who ate from it. She was brought to the prophet and he was asked, shall we kill her? He said, no. I continue to see the effect of the poisons on the palate of the mouth of Allah's apostle. Sallam. Kí ló wà ń bí ilé ibà? Akùrá yìí ṣe tí àtúntò kan tún gbé wáyé ṣọ́ tún papọ̀ mí ilé ibà. Kí ló yàtọ̀ ń belé? Ṣé rí ẹ̀jẹ̀ narration ibi tí wọ́n ń gí. Mo ń bọ̀ ẹ má bínú ọ kí ni mo gbé wáyé kí ni nǹkan tó wà ní ẹ tún nǹkan tẹ́ ẹ kà ń bì ẹ tún nǹkan tẹ́ ẹ kà ẹ tú ẹ má wulẹ̀ tún ká ẹ kàn tú. Ipe Júù ó gbé poison ẹran wá fún prophet láti jẹ. She was brought to the prophet wípé wọ́n padà mú woman yẹn wá sí iwájú òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala wọ́n wá bi Allah subhanahu wa ta'ala pé ṣé ká pa òjíṣẹ́ Allah subhanahu wa ta'ala wá sọ pé ká má pa o. So ẹni tí òun náà kí ni wọ́n sọ pé I continue to see the effect of the poison on the palate of the mouth of Allah's apostle. Ó sọ pé òun rí kí ní effect ẹ̀ ní ẹnu Allah's apostle. Bá tún sọ̀rọ̀ báyìí sin ṣé Messi sàn fún mi wá. Mo ń bọ̀ mẹ́ta wá ṣé tí bá tún sọ̀rọ̀ báyìí sin Messi tún mi wá. Kí lẹ ní ká gbé wá sẹ́ẹ̀. ẹ máa ń gbé wá ń bíbáyìí dáadáa. Mo fún mọ́mọ́ lọ́wọ́ kẹ́ gbé kìíní yẹn wá. Kí lẹ ní ká gbé wá narration bi tó fù tí Prophet Musa Salam tí ó ti jẹ ẹran yẹn gangan níbi tí wọ́n ti sáàbẹ̀ fún tí woman yẹn gẹ́gẹ́ fi ń sọ wípé tó bá jẹ́ pé bóyá okú lóòótọ́ o àmọ́ kò kí ń ṣe òjíṣẹ́ Allah ẹ máa ń gbé wá ń bíbá yìí dáadáa kan tiẹ̀ ní. So narration gangan ni Àkànbí ọlọ́ba gangan sọ pé kẹ́ ẹ gbé wá kò ń ṣe pé bóyá ilé gbígbà kan brief ẹni kò jẹ́ ń bẹ̀ because Messi ni kìnìkan ni mo máa ń rí tẹ́ máa ń gbé wá ń bíbá yìí dáadáa ló jẹ́ kí Àkànbí ọlọ́ba gan sọ. Mò ń bọ̀ nǹkan tẹ́ fẹ́ yọnu àdìtì yẹn. Ẹgbẹ́ mi sí big screen nǹkan tó sọ lélẹ̀. Nǹkan tẹ́ fẹ́ yọnu àdìtì yẹn kò ju pé Muhammadu ò gbé ẹran yẹn mì àbí ó yẹ ká. Professor Salam said, you may be okay. Ṣé fẹ́ sun sókè ni bàbá? Ibi tó ti bẹ̀rẹ̀ mi mọ bí tẹ́ ká dé tẹ́lẹ̀ mi mọ bí tẹ́ ká dé initially.
No, ẹ lè gbé sókè ìgbà tó jẹ́ pé kò ń ṣe screenshot lẹ́yìn gbé síbẹ̀ yẹn. Oh yeah. Okay. Okay. Ṣé mi nígbà táìmì tẹ máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ báyẹn ṣá? Regardless, Jẹ́ ká move anyhow, on. All right. I say pleased. When Khaybar was conquered, a roasted, poisoned sheep was presented to the Prophet ﷺ as a gift by the Jews. The Prophet ﷺ ordered, let all the Jews who have been here be assembled before me. The Jews were collected, and the Prophet ﷺ said to them, I am going to ask you a question. Will you tell the truth? They said yes. The Prophet ﷺ asked, who is your father? They replied, so and so. He said, you have told a lie. Your father is so and so. They said, you are right. Well, Emma Bino said, you are right. He said, will you now tell me the truth? If I ask you about something, they replied, yes. Abala calls him. And if we should tell a lie, you can realize our